Good morning, my people. I'm back again with another story, the one we've been talking about. Ìrírí ayé èyí tá a ti ń sọ látẹ̀yìnwá ìyàwó mi ń ṣàgbèrè. Èmi ọmọ yín náà ni o, Mashola Gist TV. Please, if today is your first time on my channel, can you go straight to that notification bell and press it so that whenever I post a gist, you can get it. And to my old subscribers, I say thank you. God bless you all. Ìrírí ayé tá a fẹ́ parí lẹ́nìí ó ní ìyàwó mi ń ṣàgbèrè. Mo mọ̀ pé ní ọ̀sẹ̀ tó kọjá a sọ nípa bí Mr. Jimoh ṣe lọ sí ilé Mr. Bannji, tí wọ́n lọ bá Mr. Bannji nílé tí wọ́n fi gbogbo fọ́tò àti evidence tó wà lórí fóònù wọn hàn Mr. Bannji. Bí wọ́n ṣe wọ ilé Mr. Bannji ni wọ́n sọ fún Mr. Bannji wípé èèyàn burúkú ni Mr. Bannji. Ìyàwó Mr. Bannji tiẹ̀ ń kí wọn pé kí ná máa jẹ kí ná máa mu. Ṣùgbọ́n nígbà tí ìyàwó Mr. Bannji wọlé, wọ́n fi gbogbo fọ́tò hàn Mr. Bannji pé ṣé ìwà tó wù ṣó dáa, wípé ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ ni, wípé gbogbo ọmọ tí ìyàwó àwọn bí fún un wípé ọmọ àwọn kọ́, wípé òun ló lọ́mọ. Bí Mr. Bannji ṣe lanú lẹ́nìyẹn tí ò lè sọ̀rọ̀. Gẹ́rẹ́ ni ìyàwó gbọ́ ló fò jáde nínú yàrá pé kí lẹ wí? Ta ló bímọ? Kí lẹ ń sọ? Mr. Jimoh wá ń sọ fún ìyàwó Mr. Bannji pé ọkọ ẹ ló ní gbogbo àwọn ọmọ tó wà nílé òun tó ń ti ń tọ́jú láti kékeré, wípé ọkọ ẹ àti ìyàwó mi wọ́n ti ń ní ìfẹ́ kọ̀kọ̀ láti ẹ̀yìn wá tó ti pẹ́ táwọn ò mọ̀, wípé kó wo gborí fóònù àwọn pé evidence gbogbo ẹ̀ ní bí ìyàwó ṣe fò ṣánlẹ̀ nìyẹn o. Ná bá jíyàwó ìyàwó ò bá jí. Bí wọ́n ṣe pé àwọn tó máa wá gbéyàwó wọn lọ sí hospital náà gbéyàwó dé hospital, bí dókítà ṣe test ìyàwó wọn ló bá níyàwó ti kú o. Ni Mr. Bannji bá fa aṣọ mọ́ Mr. Jimoh lọ́rùn, náà bá bọ́ síwájú hospital, náà bá lura wọn ní gbogbo ẹ̀jẹ̀ bá ń dà ní gbogbo ojú Mr. Bannji. Kò pẹ́ kò jìnnà bí àwọn hospital bó ṣe pé àwọn ọlọ́pàá nìyẹn, bí àwọn ọlọ́pàá ṣe wá kó wọn nìyẹn, náà bá kó wọn lọ sí police station. Ìgbà tó dé police station náà bá ní kán rojọ́, ní Mr. Bannji bá ní kán má gbà òun ò mọ nǹkan tó ń ṣe, wípé ó wá sílé òun, náà bá ní kó dákẹ́, náà bá ní kí Mr. Jimoh rojọ́, ni Mr. Jimoh bá mú evidence ló bá gbé síwájú ọlọ́pàá, ní ọlọ́pàá bá ní kí ló dé tó ń bá ìyàwó rẹ̀ ṣàgbèrè, and kí ló dé tó jẹ́ pé gbogbo nǹkan tó rí yìí ó ti ń ṣe tipẹ́, kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe. Ló bá ní òun àti ìyàwó Mr. Jimoh nípa wọn ti ń dá ọ̀rẹ́ ìkọ̀kọ̀ kó tó dé pé ó fẹ́ Mr. Jimoh, wípé wípé gbogbo àwọn ọmọ yẹn ọmọ ni wọ́n. Lọ́lọ́pàá bá ní èèyàn burúkú ni. Lọ́lọ́pàá bá ní òkè wọn ní láti jà lọ hospital o, wípé tí Mr. Jimoh bá fẹ́ gbé lọ sílé ẹjọ́ ó lè gbé lọ sílé ẹjọ́, pé but wọn kàn má jà lọ hospital, pé wọ́n tí ìyàwó ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú tó tún ń jà níwájú hospital. Bí Mr. Jimoh bó ṣe fi ìbínú lọ lé nìyẹn. Ìgbà tó délé ló bá lọ bá ìyàwó ẹ̀, ló bá pe ìyàwó ẹ̀ lóhùn ìbínú. Ìyàwó bá ní kí ló dé tẹ̀ ń pariwo, ló bá ní àṣírí ẹ̀ ti tú lẹ̀ ní wo obìnrin burúkú yìí. Ló bá gbé fóònù ẹ̀ ló bá gbé síwájú ìyàwó, ni ìyàwó bá ní ẹgbàá náà ń kọ́, wípé ṣe bí ìwọ ló ń hide secret, ṣe bí òun gbọ́ tí dókítà ní àtọ̀ ẹ̀ ò lè dánmọ́, wípé àbí ṣàtọ̀ ẹ̀ lè dánmọ́. Ni ọkọ ẹ̀ bá fún un ní fọ̀tí, ló bá ní kí ló dé tó ń fọ́ mi létí, ṣáṣọ ẹ̀ lè dánmọ́ ni òun tún bẹ́ẹ̀ wọ́ mọ́, o tún ń pariwo, o tún fẹ́ sọ fáyé kó táṣìírí síta. Bí Mr. Jimoh ṣe lọ inú ilé nìyẹn o. Ni Mr. Jimoh bá lọ mú àdá, ló bá bẹ̀rẹ̀ sí í ṣá ìyàwó ẹ̀ látorí dẹ́sẹ̀, bó ṣe ṣá ìyàwó ẹ̀ pa nìyẹn o. Ni àwọn ará àdúgbò bá bẹ̀rẹ̀ sí í pariwo pé ẹ gbà wá o, Mr. Jimoh ti pàyàwó ẹ̀ o, ẹ gbà wá o. Pọ̀ṣẹ̀pọ̀ ọlọ́pàá nìyẹn. Lọ́lọ́pàá bá mú Mr. Jimoh lọ, lẹ̀jẹ̀ bá bo ìyàwó látorí désàlẹ̀. Ìgbà táwọn dókítà máa gbé ìyàwó Mr. Jimoh bó ṣe dákẹ́ nìyẹn o. Ẹ̀yin aráalé, bí ìrírí ayé
tá à ń bá bọ̀ láti bí ọ̀sẹ̀ bíi méjì àbí mẹ́ta, ibi tó máa parí sí ni. Ìyàwó mi ń ṣàgbèrè. Ìrírí ayé yìí, ọgbọ́n wà níbẹ̀, ìtàn wà níbẹ̀. Ìtàn àti ọgbọ́n tó dẹ̀ wà níbẹ̀ ni pé ìwọ obìnrin tí ọkọ ẹ bá ń ṣe àgbèrè, tó rí pé ọkọ ẹ ń ṣe àgbèrè, tó o bá mọ̀ pé o ò lè sọ fún àwọn fámílì kan bá yín dá sí kí wọ́n settle ẹ̀, yọ̀ǹda ọkùnrin yẹn kó má lọ fi ikú pa ẹ́, kó má lọ ṣekú pa ẹ́ ní kékeré. Ìwọ ọkùnrin náà tó bá mọ̀ pé ìyàwó ẹ̀ ń ṣàgbèrè, tó mọ̀ pé o ò lè pé kó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ọkọ àti ìyàwó, tètè yọ̀ǹda obìnrin yẹn kó jẹ́ kó máa bá tiẹ̀ lọ, kó má lọ ṣekú pa ẹ́. Èmi ọmọ yín náà ni o, Masholas Gist TV. Tẹ́ bá ní any comment, ẹ lọ sí ìsàlẹ̀ kọ́mẹ̀ǹtì, kẹ́ lọ kọ́mẹ̀ǹtì nǹkan tẹ́ bá rò. Lágbára Ọlọ́run, a tún máa mú ìrírí ayé mi wá o, ní àṣẹ Èdùmàrè. Etí tẹ́ ẹ fi ń gbọ́ mi kò ní di lọ́lá Ọlọ́run. Ẹ kú ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí. Ọ̀sẹ̀ yìí á sàn yín sówó, á sàn yín sọmọ, á sàn yín sí àlàáfíà. Ẹ ṣé gan ni, mo dúpẹ́ o. Please subscribe this video, share and like. God bless you all. Thank you.